Now, can I call out all the executive, please? All the executive members, please. Can I, please, all the executive members, Mr. Adeyaolu, Mr. Akinola, Mr. Shitu Adebowale, please, can I also call Mrs. Ayo Digie, please, if you don't mind, Auntie Ayo. Please, yes, please. Please come forward. Mr. Toku, Dr. Balogu, Mrs. Remi Yusuf, Mr. Wanchuku, Mr. Imalelua, please come. We need to fortificate. I'm inviting like to cut the cake. We need to cut the cake. Mrs. Remi Yusuf, can you join us, please? Commissioner Olori, join the way, Joe. Can I also call out our immediate past leader, Mr. Matthew Ladetifa? Can you join us, please? Mr. Matthew Ladetifa, please join us. Can I also invite all the planning committees? Thank you. The planning committees, please come forward. Mrs. Olusa, Mr. Abioye, Mr. Adeyaolu. I don't care what they say. Koloba, torí mo fẹ́ fọ́mọ yín. Èwo ni ti warrant officer torí mo fẹ́ fọ́mọ yín. Wọ́n bí mi mo túra bí èmi gangan làbí sọ́lá mo bọ́lá bí mo jí bọ́lá mo fẹsẹ̀ mọ́ bọ́lá ti tó. Sílẹ̀ bàbá wọn ká tán èèyàn. Koloba.
Mr. Abioye, Mrs. Olusa, and Mrs. Omidiora, Mr. Abbas. Mr. Abbas, Mr. Abioye. Joy Adetifa. Ìdọ̀bálẹ̀ mi máa rẹ ẹjẹ́ ń fẹ́ ìyàwó mi o. Sílẹ̀, bàbá wọn tá tán délẹ̀ o. Mi ò ní lọ síbi kan, bàbá wọn tá tán délẹ̀ o. Adùnkẹ́ wọ́dí sí i. Èwo ni kó ló bá torí mo fẹ́ fọ́nmọ́ yín. Wàrà tó fi sàrò fẹ́ fọ́nmọ́. Wọ́n bí mi mo túra bí èmi gangan lábí sọ́lá mo bọ́lá jí mo jí bọ́lá mo fẹsọ̀ mọ́ bọ́lá ti tó. Sílẹ̀ bàbá wọn tá tán délẹ̀. Kólóbá